بسم الله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillahi rabbil alamin. ọba tó fi ìrìn àjò náà pọ́n wálé débi tá a dé yìí. bẹ́ẹ̀ni. torí onírìn àjò náà sì ni wá. látàná ìrìn àjò láti Kaduna. Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ibi tó kù sí táyì wọlé ọlọ́mọdé arìnrìn yìí sí o. àmín. Ọlọ́run kò fi sọ rẹ̀ sọ wa. àmín. gbogbo yẹ ẹ̀dá tí ń wò wá lé báyìí náà Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí kálukú wa náà wà Ọlọ́run kò mọ̀ fi sọ rẹ̀ sọ wa. àmín. Ọlọ́run máa dáàbò rẹ̀ bò wá. àmín. wọ́n lè yéé sùn lé ara ẹni kó fọrùn rọ́. bẹ́ẹ̀ni. kò rí bẹ́ẹ̀ mọ́ o. ìṣẹ̀lẹ̀ nísìnyí. ìyẹn lè máa bẹnu yàrá ẹ̀ taburu si wọlé tọ̀ Ọlọ́run kó máa ṣọ́ kálukú wa. àmín. jama mùsùlùmí abarika jimẹ yìí ní. alhamdulilayi. ọ̀pọ̀lọpọ̀ ọrú jimá báyìí Ọlọ́run dákun jẹ́ ọmọ bá wa láyé lérí dáadáa. àmín. pẹ̀lú dùnnú. àmín. ọlọ́ àjọ kan ṣoṣo rẹ̀ wájú Ọlọ́run. ní alẹ́ máa gbúrò mọ́tò. bẹ́ẹ̀ni. ìrìnrìn àjò ni wa. àìwọlé àjìnà sí títì. bẹ́ẹ̀ni. Ọlọ́run kó pa ẹ̀sìn wa. Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ à ń bọ̀ lójú ọ̀nà ní sọ̀látù jùmọ̀ àbá bá wa ní ojú ọ̀nà apáàkì àbáwọn kì. akú òtán la bá ń fọ̀rọ̀ domi tó lọ́rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tẹ́lómi bá bá a lójú ọ̀nà pé àwọn kan kí jimá lọ́wọ́ yóò máa wá rí wọn bí wípé kọ̀ọ̀kan mi èmi ti ń travel àwọn mi ò sì park wọn ò sì kí báwa náà ti ṣe èyí tó kù ní kọ́lọ́hún kọ́mọ kọ́ lé wa lọ́wọ́ pẹ̀lú àwọn tí ó kọ́ tiwọn Ọlọ́run kó gba ẹ̀sìn wa pẹ̀lú àwọn tí ó gba tiẹ̀ èwo wa ló yẹ kí mùsùlùmí ó ṣe tá a bá ń travel a bá wọn tí wọ́n ń kírun jimá lọ́wọ́ káàkì ní àbí ká máa lọ. àkọ́kọ́ náà ìrun kíkí mùsùlùmí béèyàn bá fi ìrun sàtà téèyàn bá lákàsí ìrun iṣẹ́ eré wo lọ nígbàgbọ́ kó lè gbèrún wájú Ọlọ́run iṣẹ́ eré wo ni wọ́n gbójúlé torí wípé ìjẹ́ mùsùlùmí ìmáa kírun ibi tọ́lọ́run bá fi èrè irun sí Ọlọ́run nìkan ló mọ̀ bó ti lágbára tó bó ti tóbi tó ẹ̀wà Al-Qur'ani a'udhu billahi minash shaytanir rajim qad aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un. Ọlọ́run ní qad aflahal mu'minun Ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jèrè wọ́n ti dẹni èrè wọ́n ti dẹni èrè. Ọlọ́run wá ní alladhina hum fi salatihim khashi'un. Ọlọ́run láwọn tó jẹ́ wípé tí wọ́n bá ń kírun ẹ̀rù èmi Ọlọ́run máa ń bà wọ́n. wọ́n nípa ayọ̀ Ọlọ́run. wọ́n máa nípa ayọ̀ Ọlọ́run lórí ìrun tí wọ́n bá ń kí. Allahu Akbar. èyí tí wọ́n ń kí lọ́wọ́ ẹ̀rù Ọlọ́run máa bà wọ́n èyí tí ò tí wọlé ẹ̀rù Ọlọ́run máa bà wọ́n. ẹ̀rù máa bà wọ́n wọn ò ní fẹ́ ká kókó wọn bọ́ mọ́ wọn lọ́wọ́ láì kí. Allahu Akbar. Ọlọ́run ní qad aflahal mu'minun Ọlọ́run nírú wọn bẹ́ẹ̀ wọ́n ti dẹni èrè ọwọ́ ayọ̀ra rẹ kó nínú ẹni èrè lórí àìkírun. láì nídìí kan pàtó ẹlòmíì ọmọ wa rò lẹ́mi wípé ẹ̀yin tẹ̀ ń kí náà Ọlọ́run ti gbà náà ó fi hàn yín gbòǹgbà ìyẹn ni ó wá jẹ́ kí wọ́n kí ibo lọ fẹ́ kù sí ibo lọ fẹ́ dá sí ní sẹ́ẹ̀rẹ̀ níwájú Ọlọ́run tọ́lọ́run fi wá fún tí ó wá yá fi rẹ̀ lórí àìkírun wípé àìkírun rẹ̀ yìí ló dùn mọ́ mi jẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ni awwalu ma yuhasabu bihi al-abdu as-salat awwalu ma yuhasabu bihi al-abdu as-salat wa awwalu ma yuqda bayna an-nas fi ad-dima'i sallallahu alayhi wa sallam anabi ni àkọ́kọ́ sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ntẹyọ ẹdọ kọ́kọ́ sẹsì lórí lálìkìyàmà irun ni irun ni bẹyàn bá ti nírun àyà ọdẹ bíbọ ọjọ́ níwá pẹ̀lẹ́ kò wúlò mọ́ kọlẹ́sìn náà nu ẹlòmíràn yẹn àyìnmáyà àwọn èèyàn tí wọ́n ń kírun tí wọ́n ò níwà àìníwà rẹ̀ náà kọlẹ́sìn àníwọ̀n máa kírun anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam awwalu ma yuhasabu bihi al-abdu as-salat wa awwalu ma yuqda bayna an-nasi fi ad-dima'i àkọ́kọ́ ntọ́nà ọkọ̀ọ̀kọ́ yẹ̀wò lálìkìyàmà irun mọ́ ni ìṣòro àkọ́kọ́ nìyẹn alágbájá ọjọ́ níwà pẹ̀lẹ́ alágbájá ọjọ́ ní tìjú kọ̀ wá lákàsí irun kò wúlò mọ́ o bọ́ ọba ti kírun kò ní tùmọ̀ mọ́ anabi tó wá ní sallallahu alayhi wa sallam àwọn tí ó tún kọ́kọ́ rojọ́ lálìkìyàmà tẹ́dọ̀ ó tún kọ́kọ́ sèṣirò lálìkìyàmà ni wípé kí ló fà á tẹ́mi lágbájá fi bọ́ látọwọ́ rẹ̀
Allahu akbar. gbogbo yẹ ẹ̀dá tẹ̀mí ẹ̀dá kan bá fọwọ́ tó bá tọwọ́ rẹ̀ bọ́ ọ̀pààyàn ẹlòmíì gbogbo ọ̀nà tó bá wò gbàgbá ọ̀tẹ̀jẹ̀ yẹn lẹ̀ nígbà tó wá dolówó tán wá ń kọ́ mọ́sálásí ọlọ́run ti bójú fò sọ́ọ́rí ọ̀nà tó gbà tó fi gòkè ọkọ̀ọ̀kọ̀ rojú ẹ̀ náà gbogbo sẹ́ẹ̀rẹ̀ yòókù bọ́ ọba ti wá jẹ̀bi gbogbo sẹ́ẹ̀rẹ̀ yòókù wúlò mọ́ irun ò kéré nínú ìjọsìn o ibi táwa wá ń lọ ni wípé irun jímọ̀ táwa wá kí lójú ọ̀nà lẹ́nu ariwo wà yìí náà ṣe ń borí ariwo mọ́tò àbí ò borí ẹ̀ tó a máa ní jẹ náà lé o onírìn àjò ni wá a ní ká gbá pé kí ìrun rìn láyé o ìrun rìn láyé o àwọn kan darí bọ̀ àwọn kan lọ Allahu akbar ọlọ́run kó ṣọ́ kálukú wa irun kíkí a bá wọn tí wọ́n kírun jímọ̀ lọ́wọ́ sọ̀látù jùmọ̀ apáàkì a bá wọn kí ìpìlẹ̀ fún gbogbo mùsùlùmí tó bá jó nírìn àjò ó ní wípé kọ́sìrù ni rúṣọ̀ tọ́lọ́wọ́n bá ṣe nìyẹn ọlọ́run ṣe ìdẹ̀kùn ó ṣe rọrùn fún onírìn àjò ìyẹn ni wípé ìrun ọlọ́pàá mẹ́rin kó di méjì ìrun olórígun mẹ́ta náà ní òkì ìrun olórígun mẹ́rin méjì ní òkì ìrun olórígun méjì náà ní òkì àwa ń lọ àwa bá wọn tí wọ́n kí jímọ̀ lọ́wọ́ èyí tó dáa jù gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni wípé táǹfààní bá wà ọ lè páàkì kọ́ bá wọn kí ọ gbàládà jímọ̀ náà tọ́ba wa wù ẹ́ wípé onírìn àjò la wà ọ wá dúró ọ sẹ́lọ̀ bọ́ọ̀ tí ń lọ náà tọ́ba déwájú táǹfààní wà láti lè páàkì kíkọ́ sí wẹ̀ sórí ìtọ́jẹ́ orígun mẹ́rin yóò wá jẹ́ méjì fún ọ gẹ́gẹ́ bí onírìn àjò ó tún rọrùn àyè tó gbà wá mùsùlùmí láti lè ṣe jámù takdim ìyẹn ni pé ká da asiri pọ̀ mọ́ ká da ayílà pọ̀ mọ́ asiri àbí ká lọ jámù takhiri náà tún wà ká lọ azin zuri lára ká mú wá pẹ̀lú asiri méjèèjì la Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam sí àyè gbà wá mùsùlùmí àmọ́ ìtọ́ lọ́lá jù òun ni ká máa mú un kọ̀ọ̀kan wá lákòókò ẹ̀ bọ́ọ̀ bá ń tíráfù bí àyílà bá dé bá ọlọ́nà kí àyílà ní méjì tẹ̀síwájú ní ìrìn àjò básírì bá bá ọlọ́nà ọtún kì í sẹ́rí jámù wa lè kì í ká jan irun magribi pọ̀ mọ́ ìsáyì kò sí tó burú mbẹ̀ torí bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí tá Ànábì ṣe jù òun ni pé Ànábì máa mú irun kọ̀ọ̀kan wá ní àkókò ẹ̀ taba wo hajjatul wada ta Ànábì ṣe níjọ́ Àràfá Ànábì sallallahu alaihi wasallam mú zuri wá wa àmọ́ nínú gásọ́tù tààbù Ànábì sallallahu alaihi wasallam ṣe jámù lẹ́yìn zuri wal asr ọjọ́ méjèèjì papọ̀ ìyẹn fún wa láǹfààní ẹnu bí tànàbí ti ṣe jámù ó kéré sí tó ti dá kíní kọ́sìmù ní ọ̀kọ̀ọ̀kan èyí ni pé èyí tá a ṣe èyí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tá a bá bá wọn lọ́nà tá a bá ń tíráfù tá a bá rí pé wọ́n kírun jímọ̀ táǹfààní bá wà àǹfààní tíyẹn bá ní bùkátà sí kó ṣe jámù kò sí wàhálà ń bẹ o ẹwẹ ìrúsọ tó lọ sí fáwọn mùsùlùmí nìyẹn ó ṣe dẹkùn ọ̀nà wa lọ́rùn méjèèjì a lè ṣe jámù takdim aw takhir kájà méjèèjì pọ̀ àbí ká lọ méjèèjì lára di ìgbà ìrun tó wà níwájú ìrun kan ká sùn kára wọn sẹ́ni ẹ̀wù àǹfààní tọ́lọ̀ wọn bá fàǹfààní yìí kalẹ̀ ńkọ́ tọ́lọ̀ bá wá ní ibi ojú ọ̀nà tẹ́ wa á sì wá bá yín lọ́nà àwọn ẹ̀sìn ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà Kaduna yìí àdánwò bẹ̀ gan-an nígbà tó bá ní ilẹ̀ Haúsá àwọn ni wọ́n jìyàn gbé ọ̀nà ilé Ifẹ̀ ńkọ́ ilẹ̀ Yorùbá sàtún nìyí ọ̀nà Ondo State náà ńkọ́ ó náà rọrùn express Ìbàdàn sẹ́kọ̀ọ́ yìí náà ńkọ́ kò sí ìlú tàdánwò sí Ọlọ́run ẹ̀jẹ̀ agbára lé làǹfààní fi wà ok tí ó bá wá jẹ pé Ọlọ́run kò ṣe rúṣọ̀ fún wa wípé ká sí àwọn kankan báyìí kọ́kọ́ àwọn tó Ọlọ́run ọmọ mi ti ń lọ báwọn Ọlọ́run jẹ́ ká dúpọ́ kúnlẹ̀ láyọ̀ jàmá mùsùlùmí tí Ọlọ́run bá wá ní ẹwà lójú ọ̀nà àwọn kan dáná kan kàmí ọ̀gbọ́dọ̀ má kírun wọn bá jí ọgbẹ́ ńkọ́. bẹ́ẹ̀ni ìlànà sáwa ní kí náà ni. sáwa ní kí náà ni. asamófin rẹ̀ sẹ́.
Ọlọ́run wa ó ṣe rúṣọ fún àwa mùsùlùmí ọ̀nà wa lọ́rùn ó fún wa láǹfààní láti lè ẹlòmíì wa ń bẹ tẹ́ bá béèrè lọ́wọ́ ẹlòmíì ẹ̀kan láàrin ọ̀sẹ̀ lẹ́lòmíì ń kírun ìrun júmọ̀ àti nìkan lọ́kàn pẹ̀lú Ọlọ́run ẹlòmíì ẹ̀kan lọ́dún ni bẹ́ẹ̀ni jimá igi ẹlòmíì ń bẹ lé kò ní kí rárá ẹlòmíì ń bẹ lé kò ní kí àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ àtàwa tí a jọ nírìn àjò àtàwa tá ń bẹ ń lé àbọ̀ Ọlọ́run dákun mẹ́jọ fi wálẹ̀ Ọlọ́run àjọ kan ṣoṣo rẹ̀ wájú Ọlọ́run ọ̀rọ̀ lẹ́dá ọ̀sọ̀ ìrìnkalẹ̀ rẹ̀ orin ní ìṣesí kalẹ̀ dá ọ̀sẹ̀ tí ó kàbí ní Ọlọ́run mẹ́jọ tọwọ́ wá sí Ọlọ́run àjọ kan ṣoṣo rẹ̀ wájú Ọlọ́run Ọlọ́run àbọ̀ ayà rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah. wa alaikum salam wa rahmatullah. Allah